Imagine put it on my phone. Monsieur, vous savez, quand vous pensez, vous voulez on ne va pas avoir votre vidéo. Quand vous avez vous savez. Àdìyà sí sẹ́dọ̀ wọ́n fẹ́ lọ. Báwo lọ bá ẹ̀dá ẹ̀tọ́ yẹn bẹ́ẹ̀ ẹ̀bá yẹn wọ́n fẹ́ nínú wọn sọ̀rọ̀ ní ṣe tí wọ́n tún sí náà mo sọ̀rọ̀ ní nípa ìṣòro nípa ọ̀rọ̀ máa ń tẹ̀ nù wọ́n mọ̀ ìfowó lọ. Ẹ̀bá yẹn náà àti àtẹ̀tẹ̀ náà wọ́n fẹ́ nínú kúròmù náà ètí ọ̀pọ̀ bẹ̀ tú wò ní. Wọ́n lọ sọ mo sọ̀rọ̀ ní sọ̀rọ̀ bá fẹ́ nínú kúròmù náà yà wọ́n mọ̀ kọ́ àwọn yẹn náà mẹ̀tẹ́lẹ̀ yẹn wọ́n kọ́ máa ọ̀nà sí fún un. Wọ́n á ní kábàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lánàá òun nílò ẹ̀ṣọ́ tẹ́lẹ̀ yẹn sẹ́sẹ́ mi lọ́wọ́ fọ́sọ́ sẹ́bi bí àbá lọ́nà bó ṣe ń sọ àwọn ọ̀dọ́ yìí. Irú àwọn ọ̀gbọ́n tí wọ́n ti lọ́ kàn sí. Yàtọ̀ ọ̀dọ́ ìgbóhùn ẹ̀sìn fún wọn sọ fẹ́. Ẹ̀sùn yẹn lẹ́sẹ̀ jẹ́ẹ̀mà abirante a ọba abẹ́kọ̀ mi wẹ̀ ní àsìlẹ̀ ní ètò ìfún kẹ̀kẹ́ abirante a ọba yẹ kakra mẹ́ka nínú dada nínú sẹ́ni o sì tiẹ̀ ẹ̀dí ẹ̀bẹ́ ká kyerẹ́ wọn sẹ́ bẹ̀bí ẹ̀ náà gyina títí àṣeyẹ no ẹ̀nà ń bọ̀ ẹ̀nà ẹ̀ ṣe ọba bẹ̀ gyina fún o ti hyɛ hɔ nso nẹ́ẹ̀ma ahobrasi a o di firi titi no saa ahobrasi náà na èsì sọ ọba abẹ́fà mo wúlò ẹ̀kọ́ mi yẹ saa ahobrasi náà bíkà bèbí nínú àfàsọ́ bèbí wò fi mo rí ọmọ mi dùn ẹ̀kí ẹ̀ bá yẹ sẹ́ni yẹ yóò bá dáwọ̀ mọ̀ ẹ̀ jẹ́ ìdẹ́ bẹ̀rẹ̀ bá ti dùn ní ìgbè bí ẹ̀ máa sẹ́ ní ẹ̀ tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ ń sún ẹ̀ ọmọ bẹ ó bá yẹ ó bẹ ọmọ mi dùn ẹ̀kí náà ní òbí sùn àfọ̀ lòdì sọ tí ó mú yẹ especially ọ̀rọ̀ kùsùn àfẹ́ mi ọdún ẹ̀kí fi mi tẹ́ntẹ́n náà ẹ̀mẹ́ká sẹ́yìn ní à àwọn yẹ sẹ́yìn ní adìyẹ ayé mi ní sẹ́yìn sì ti ní tàyè sẹ́yìn náà ó ti yẹ sáyẹn ní ọmọ ìlú fún ọmọ yẹn pàpà sáà mo bá sẹ́yìn náà mi sọ sẹ́ ọba bá bẹ̀ ní sọ nígbà táǹkì sí ẹ̀. So yẹn wọ fi ha akyɛ yẹn wọ ahobrɛaseɛ yẹn sɛ deɛ wɔn dɔn teɛ ngu a wɔwɔ ɛne sɔn sɛdeɛ wɔn si sɔn ɛbɛrɛ aba sɛbi ɛyɛ abɛɛma ahyɛ asampɔ ɔne ase no ɔne ba ase no ɛnɛ ntia yeye ne wura makora na so afrɛm so akyerɛ no a ɛnsesa fa ahobrɛaseɛ no saa ɛbɛ na ɛbɛboa wo wosesa a n'ayɛ wɔn ɛnimi a ɛne ɛbɛda wɔn aniya sure wantan kɛseɛ mfa ni agorɔ na fa nokoredie sɛdeɛ wofiri aseɛ no a ɛnsesa ɛma wo ma adi w'anim na de wo ba no edu yɛn ho na ehunu sɛ ɛnɛ yɛwura wɔde sɛdeɛ eburu nokoredie ɛna ɛde w'ade ama wo wɔn nim manso a bɛtɔ wɔn mɔwure ɛkwan yɛwura fa so paapaa mu na sɛ wɔde ato deɛ da no ɛno na hwɛ no bɛsia so bi wo bɛbɛ yɛwura bɛma wɔn nsɛm bebree nyɛ afei na bɛyɛ wɔn ti wɔ ɔkyɛ fa nokoredie ne se yihu firi mu akokoduro na nokora a wonim sɛdeɛ yɛwura di wo deɛ no ma wɔn no saa na aba wɔn so kora bɛyɛ wɔyɛ saa deɛ a ɛkɔn tententen yɛwura daroma mo ma nya bi aba nso ɛna ɔsi bi tu o. Nira daroma ya kyɛn mu ato nso saa de bɛsi bi ama no mpanyinfoɔ bebree akeli yɛaka a mesrɛ wo sɛ amammerɛ ne amammerɛ deɛ ɔkyɛ sɛ wobu ani gu so wo nana a wobɛfa ne tuo adanseɛ bebree ɛne mpanyinfoɔ no de afa ne ho ɛde na hwɛ ɛne bɛhyia na ma w'ahenneɛ no nso ɛto mpɔn wo bɛn nso yɛsɛ nnipa bɛdi ne bire kɛkɛ abɛpɛ ne nkyerɛ nti nkuntuo ɛna abɛhwɛ ma wo kuro sɛdeɛ wodaakye ne hɔ nom a wòtí bẹ bọ ebi sẹ ọsọ ọjà ọdún nanú bẹ yẹ no ẹna asọ abẹyẹ bi ato aso nwura adaroma nananu mu nyinara ẹsọ adaroma pẹyẹ tiẹ ní ọsẹ ibi ntú n'obu. Àti àmì kọtọ kọ àmì yà ó. Mẹ yé ba yansa na wọn mo bẹ pẹ nù ayẹ. Kọtọ kọ àmì yà ó.
Maybe come by, as some of our some of the Oba ya asafo hen am de ma no. So by the same, I saw one of the man. Na che free ho ansa na ye ko pass ase a. Atani akotin. No, so I was at the Hamilton. Wana no why. Na megere na ka kire me man be. So man you the man catch the man be style. Ti sa na tie. Sa but this is that. Wo mo na ye. So more no ye. Wa ba mbo. So ba Ajapade do mu fie mo wo santen ne yire ni nuan mo afa ye ko nkremo ye ko ha na to na saram. So Japade do mu fie santen yire ni nuan mo. Na Japade ya sa dikramo. Ama Japade se ku do bi. Na mo to na saram. Ana na mankwa odi ya. O free so. So onim di okofa ba ye nti o free so. So na mankwa asabe odi ya o free so. Wo no ba ya o free so. O fa yire odna abonya asem ne de beto anima na fe wasa afa ho. Oso wo fa yire. Na wo so be pesia. Na wo di mu so mo ni. Ena ne wo fa ba. Eno ane ni kura nya asem ne de akwoto kandika anim. Na ye ya ze me wo fa ba no na wo akwaji afa. Sa ne wo fa ba. Asma ba na so be pesia. Na wo si wo fa ba di one day. Na wo sa se wo na fa ba. Everyone as a tifa so ko yi na na mo. So so be as a chairman there. Aye chuwa de ti. Tifa so ase wo nya ho ba. Ena sa be dru so yi. So na be dru so. Ina de beto ho na paja ni ye mai why. So ba yi beto ho. Na fa ku ti e pa yo. Won paja ma no. E de abrewa ne abia mo se eja men twa so sa wa ye nti eja men ka bibia bi. O se sabe o no ne na paja no se eja wa no me bi ya ko ma mai de ta so mai. No no ka so bi no. Eja bom ko to dwem no hu. Se bom ko to dwem ti. Wo ye o e ba se ne bo mana ni aka ho se de mma ba ku na ni ka ho. O so da bo ko na ka ho. Eja mma na ni ka ho na. Ba ni ka ho da. Ka mo ya ma bia mma na ni ka ho me so. So gaje me re se ye de. No. Oba ye no mo adi na chi ba ye nti ne ne. Gaje ne so de o ba ye. O no no adi chi no me se nza. O no ma tempo nti o je de so. Kobrin so de mo nkrofo ba ko na ekom ti sa na ti. Se kobrin de ko ba ko na ekom ti sa na se ti. E de mo ma na huro fa so. Se mo ba ya se di ya ma na huro fa so ko ti di. Kobrin so me de ya wona wo me. Se kobrin so sa de na de ya o da wo no. Enti wa ba afi na wa ba de onya transria. No. Ma me ma odwan na bibia na de ama konfo no de onya. No no so akuma ma na so akuma ma. Petra pai. Na transri na yura. Àwọn fẹ́ sọ transi àwọn ọ̀dọ́ yẹn wọ́n náà kọ̀ọ̀kan ọ̀dọ́ àmàlù lẹ́sẹ̀ bí ibi yẹn gbọ́dọ̀ bí pẹ̀lú. Náà yẹ kama wọ́n bá ẹ̀dí ẹ̀yẹ nǹkan bìbí à sẹ́wọ̀n ẹ̀bí ọ̀bẹ di ẹ̀ntì mi kánì sẹ́yìn. Ìwé ni wọ́n kánì kẹsì bí i àrẹ́bà zero ọ̀dọ́ àṣù. Na mo amọ̀ mẹ́tẹ̀tẹ̀ ní ma mi. Sì mo amọ̀ mẹ́tẹ̀tẹ̀ máa nọ. Yẹ̀wì à náà dín náà ọ̀fà kòfin mu nyinaa ní ọ̀fà kọ́ àmì nyinaa ní ehun sẹ̀sẹ̀. Mo wíwá lọ́wọ́ sẹ́mi ọ̀nà àná ọ̀fà kòfin ọ̀kọ́ àmì ọ̀hún ni ọ̀bá òhun nù lẹ́sẹ̀ bí òhun ni ọmọ àwọn bàbá mi. Radio no anti we dem mo kase ma no. Ado we lu. Why ba ko chance na. We na person oba mere hu se hu. O fe de o fe na no je mu. Jamfiku Melissa. Jamfiku Melissa bo. Made ka se to we peda. Ade wo to. Ele já viu. Já viu quando já falou das massas dele, não? Me na mano cumpre me, já me família meu, de já já. Já falou, o seu marido não vai cumprir não, vai cumprir não. Muito muito aí. Se ele já não se vai dizer o filho, se não, ele já cuida não. Se não vai o de chawa sana da ba. Engaho, undi. É que não tem ba, não tá. Mas do de ba, não ba undi, da ba. É que não tem ba ko mu. So de ba ko mu, do bofo. Ya ba. Muito já, eu vou para um já já. Não gazi. Kan se de de bi ko japo. Na ba tu biara, na de wura. Ko na le ko ni ye. Ẹ̀dọ̀ náà máa ń yẹ ẹ̀yẹ ẹ̀dọ̀ náà kọ́ mọ̀ ní ìsúnmọ̀ àṣọ. Bí wọ́n lọ kó ìdílé ní ojú náà. Adé ase ọ̀pẹ́ yẹn ẹ̀dọ̀ bẹ́ẹ̀ sì wò so. Ẹ̀dọ̀ dẹ́
wɔn sɛ wɔn kɔn no yɛ wɔn so wɔn asɛ bɛ de yɛ ne mɔba sika baayɛ ansa ɔtɔkwa mi yɛ o baayɛ a ɔde bɛ kyi ba soro la wɔn bi gya wɔn wɔn bi na aba so wɔn nua baa ɛna baayɛ ɛna yɛwura ne wɔn asɛmfo a yɛwura wɔn asɛre tɛnɛ mo sɛ ɔwɔ bi kyerɛ ayɛ wɔn bɛ yɛ dwuma di a wɔdi ɛna yɛwura ka kyerɛ tɛnfo ɛnyɛ a wɔn ma so yɛwɔ kyerɛ wɔn ma so bibi a wɔyɛ bibi a wɔfɛ no kò di ɛna ɛmu kan na ehu sɛ ɛnɛ bibi bɛka obi ho bɛka oyi wura ne mpɔn sisan ne mpɔn no di a ne di kɛse bi di anim te bɛsɛ wɔn di ne sɛbi ɛho to kyima baabi a wɔn nam bi ɛsɛ ati bibi ka wɔn di a ne yɛ sɛ wɔn hu yi papapapapapa so wɔn di hu ni bibi yɛ mu ɛna wɔn aka kyɛw so wɔn ka no bebree te ne ɛkwan bi da ne bi da sɛsɛ ne yere ɛhu ɛdu ama ne di a ɔno ne yi ma wusia wusɛ abɛti kɔmɛn wɔn na mo tu ɛkyɛw nti mo ni yɛ bɛbi ka wɔn bɛkɔ si padà. ɛmɛ akɔsi bɛɛ kɔ olu kya mi kuma seku fɔta kɛseɛ kanta kɛseɛ sɛ ɛho na wabɛ bɛkyerɛ n'akyerɛ pa bɛdi bɛtuna tutu pa. Sama ayɛ saa eto tufo nta. Kyame abusuapɛni mɛnsa ɛbɛwura kyame pɛni nana hɔ esua otufo ta kɛseɛ sɛ ɔnyina hɔ bɛyi edini nama tulufo. Teman-teman faham itu buat apa?
so brasa tinaje trasine. Ọ̀sájì fòkùn nyẹ́gbẹ̀sì o brasa tinaje trasine. Bọ̀tàbáyé trase bọ̀gánlé trasine. Bọ̀tàbáyé trase bọ̀gánlé trasine. Mẹ́ma kúrò bẹ́ẹ̀ yìí tí a fún wálé bọ̀tọ̀ fún mi. Mẹ́ma kúrò bẹ́ẹ̀ yìí tí a fún wálé bọ̀tọ̀ fún mi. Àṣàjẹ́ ìdájọ́ tó dàbọ̀ fún mi. Àṣàjẹ́ ìdájọ́ tó dàbọ̀ fún mi. Àṣàjẹ́ ṣẹṣẹ bó sùnmẹ́tì. Àṣàjẹ́ ṣẹṣẹ bó sùnmẹ́tì. Ọ̀rẹ́ ṣàtìlẹ́dẹ́ trasine. Ọ̀rẹ́ ṣàtìlẹ́dẹ́ trasine. Ṣé kìkẹ́ mọ̀ ní ẹ̀rí sí o? Ọ̀sẹ̀ kìkẹ́ mọ̀ ní ẹ̀rí sí o. Wọ́n yìí lè lẹ́sẹ̀ dúsọ̀ òṣùpẹ̀ ní ilé ẹ̀ka bá kúmẹ̀ sí kápọ̀ wà lọ. Wọ́n yìí lè lẹ́sẹ̀ dúsọ̀ òṣùpẹ̀ ní ẹ̀ka bá kúmẹ̀ sí kápọ̀ wà lọ. Òbí ni ẹsẹ̀ ẹ̀dá kò bẹ́ẹ̀. Orí ni àṣẹ ẹ̀yà kò bẹ́. Ẹ̀ẹ́mẹ́rin àtẹ́ẹ̀dì fẹ́ bá tèmi fẹ́ trasine. Ẹ̀mẹ́nu àtẹ́ẹ̀dì fẹ́ bá tèmi fẹ́ trasine. Ọ̀sẹ̀ ìfọ̀kùn yẹ bọ̀ sí mi. Ọ̀sájì fòkùn nyẹ́gbẹ̀sì o. Ọ̀rẹ́ ṣàtìlẹ́dẹ́ trasine. Òbúrò ṣàtìlẹ́dẹ́ trasine. Ogun ẹ̀dá tó bá lè fẹ́ kún yẹ bọ̀ sí ẹdún náà ṣe mí ra. Ìṣòro ọ̀tá ọ̀sẹ̀ ọ̀tá ẹ̀sẹ̀. Sẹ mẹ́nà nani àwọn àwọ̀tọ̀kọ̀ níkà. Mẹ́nà nani ẹ̀ṣọ́ pẹ̀sìtẹ̀tì. Mẹ́nà nani dàbàkà. Mẹ́nà nani wàkútòtò. Ọ̀sùnpá mẹ́nà nani pípẹ́ sọ̀mọ̀ tún fọ́ ní sìkìkà. Sáà sọ̀mọ̀ náà nàbí jaafi kuma ní sàkọ̀ ẹ̀yà tó àṣẹ. Ọdún fọ ẹ̀dùnmọ̀nyẹ́wò àwọn ọdẹ aṣẹ́ mi ní ọdún sùn à lọ́kọ́ ẹ̀ máa ṣe. Ṣẹ́ṣẹ́ mi máa ń mú un dà. Ṣé o fẹ́ mi àlùbá? O fẹ́ mi bíà? Ẹ̀yìnrẹ́ ẹ̀kọ́rẹ́ so lẹ́bà. Sẹ̀mẹ̀dá mi ti náà ìjọ tó fọ́.
Thank you.